lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. Bismillahirrahmanirrahim. Ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ bá wa bẹ bàbá yìí pé kí wọ́n jọ torí tọ lọ́hùn owó tí wọ́n ní ọlọ́run ló fún wọn lówó yẹn tó bá ń sọ̀rọ̀ lówó wọn lówó lọ́wọ́ kódà owó wọn pọ̀ débi pé ọlọ́run nìkan lọ́ba tó máa yí kádàrá àyàndá bọ̀ bàbá yìí lè sọ kádàrá olóṣèlú lóríire bàbá yìí lè. Kò sóńtọ̀hún tó lè sọ kádàrá olóṣè di tolówó. Ọwọ́ Ọlọ́run ni àṣẹ gbogbo tẹ́ ń wí yẹn wà. Èso olórí burúkú dolówó torí pé arábẹ̀rẹ̀. Kò sẹ́ni tó lè ṣe yẹn. Ọlọ́run ló lè ṣe. Bẹ́ẹ̀ lára Saheed torí pé 20 years in UK òṣì ló bá wálé bàbá yìí dẹ̀ sọ di dèdè ohun tó dà yẹn ṣùgbọ́n bá. Ẹ̀yin lẹ́jọ́ nìyẹn ẹjọ́ máa búra yín ni ṣùgbọ́n ó ní tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí. Kálẹ̀ ọlá ọlọ́run ló ní bá ń kálẹ̀ ọlá ọlọ́run ṣùgbọ́n bàbá yìí kápá pé kí wọ́n sọ̀yàn di ohun tó lérò láàrin oṣù mélòó kan ṣùgbọ́n ọlọ́run ló ní bá ń kálẹ̀. Bàǹtálẹ̀. So that tí bàbá yìí bá wá ní bó ṣe ní yẹn kí bàbá yìí jọ kán fowó yẹn ṣe ohun tí ò ní tán tí gbogbo wa máa ṣàdúrà fún wọn gbére tó gbogbo ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn kán wọ́n tí àwọn tọ́lọ́hun ti ṣe bẹ́ẹ̀ fún rí tán ní owó lọ́wọ́ tán ọ̀nà dẹ̀ fi ṣe tán fi ṣe tọ́lọ́hun kán fi ṣe tọ́lọ́hun ní àwọn tọ́lọ́hun ṣe owó fún tó fi ṣe tọ́lọ́hun òun ni ààrẹ Àríṣekọ́lá. Allahu. Ààrẹ Àríṣekọ́lá ní owó lọ́wọ́ ó fi ṣe tọ́lọ́hun Sàràkí nílùú Ìlọrin ó ní owó lọ́wọ́ ó fi ṣe tọ́lọ́hun. Ó tó báyẹn. Ṣé rí ọ̀rọ̀ yìí ò le. Aláàjì Ṣákírù ọ̀kan lọ́mọ ìwọ ló ń jẹ́ kó le. Ìmọ̀ràn tó mú wá ìmọ̀ràn tó dára ni ṣùgbọ́n ká tó lè pèèyàn ní olódodo yóò jẹni tí máa gba òdodo tó bá ródodo. Àléébù tí ń bẹ nínú ìwà yín tẹ́ ẹ nílò àti kíyèsí ẹni kẹ́ ẹ máa sọ̀rọ̀ fátáfátá kẹ́ ẹ wá dúró lórí pé ń tẹ́ ń sọ òdodo ni kò sẹ́rí kó sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ródodo ń bò mí tí è sọ́dọ̀ yín kẹ́ ẹ takò òdodo yẹn ẹ ní sọ̀rọ̀ rẹ̀ ẹ wá lọ tún un ṣe. Kò sí personal ìjà tí mi àti yín jọ ń jà a ní personal issue tó dà wá pọ̀ ẹnu ẹyọ kan tó dà wá pọ̀ ni pé gbogbo intense yìí ẹ lọ́ọ̀pọ̀ mọ́ sí Ọlọ́run pé iṣẹ́ Ọlọ́run lẹ́ ń ṣe iṣẹ́ àwọn àgbàlagbà lẹ́ ń ṣe àwa ń sọ fún yín pé ẹ ti ń kọjá ààyè kíní yẹn ti ń kú ní tọlọ́run ẹ wá gbà tọ déédéé bá ti wá ṣe pẹ̀lú yín yẹn la ṣe pẹ̀lú àfa Saheed kì í ṣe pa fi ìtakò yín tàǹtakò yín sábòsí tí yín atakò àfa Saheed Shittu ní 2017 2018
2019 gbogbo ọdún mẹ́tẹ̀ẹ̀ta yẹn mo fi takò wọn ni pé ìlànà yìí ò dáa sẹ́, kò sí ń tàṣe jù wọ̀ tí ò ní dìnira. Ọlọ́run ò fẹ́ kéèyàn fi kankan kún ọ̀rọ̀ ọ̀hún, ó sì fẹ́ kẹ́ ẹ dínkù. Gbogbo ibi tí ọ̀rọ̀ bá ti múnira dání nínú ẹ̀sìn, kẹ́ni yóò kíyèsí, ó fi tiẹ̀ kún ni, ọ̀rọ̀ ẹ̀sìn ò múnira dání. Tiẹ̀ tó fi kún ni kó yọ kúrò, wàá rí pé yóò dìdẹ̀kùn. Gbogbo awuyewuye tẹ́ ń rojọ́ sí ní ìsìn, nílò ẹjọ́ rẹ̀ gẹ̀dẹ̀ mọ́. Àfà Saheed tẹ́ ń torí ẹ̀ ṣe wàhálà ń jọ sí, tẹ́jọ́ ń bú, tẹ́ ń torí ẹ̀ di eléèbú, tẹ́ ń búra yín, yẹpẹrẹ ara yín, fira yín ṣẹ̀sín, fara yín lásọyá, ẹ ṣe bẹ́ẹ̀ fáwa náà. Àwa ṣàlàyé ọ̀rọ̀ fún yín, ẹ̀yin ń fà wá lásọyá. Bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ hàn, in tẹ́ ń torí ẹ̀ ṣe wàhálà, Ọlọ́run ti yanjú ẹ̀. Àfà Saheed wọn ò bú ẹnikẹ́ni mọ́. Káwa nítorí pé wọ́n ti ṣe é rí ìlọ̀rọ̀ òfin ní parí, kì í ṣe lára ẹ̀sìn mọ́. Ó ti di bígbà tẹ́ ẹ ní nǹkan míì nínú tẹ́lẹ̀. Ọlọ́run ti fi sẹ́yìn yín lórí wàhálà tẹ́ ẹ ṣe, ìlàlàyé tí àwa ń ṣe. Mi ò ní personal issue pẹ̀lú ẹnikẹ́ni yín. Bẹ́ẹ̀ ti ń ṣe yìí, bẹ́ẹ̀ lómi bá tún gbérú ẹ̀ tó ń ṣe, á tún ṣàlàyé fún un pé kí lẹ tún fẹ́ gbà bí kinní yìí. Báyìí Àfà Saheed ń jàre gbogbo yín, ẹ fọ̀rọ̀ mọ́ Ọlọ́run. Wàláhì ọba tí máa lani lọ́lọ́run. Bí gbogbo tọ́lọ́run dá bá kọ̀ tí ò dúpẹ́ fún yàn, Ọlọ́run ọba máa dúró láti dúpẹ́ fẹ́ni tó bá ṣe dáadáa. Wàláhì tàláhì bíllàhì, mo fọba tó lẹ́mí mi búra. Mẹ́bàá ní oníwàásí ń ṣe wáàsí, àwọn ànábì Ọlọ́run ọba wọ́n jagun sójú ọ̀nà Ọlọ́run. Kí ni wọ́n torí ẹ̀ jagun sójú ọ̀nà Ọlọ́run kọjá kí kèfèrí ó ju kèfèrí ọwọ́ rẹ̀ lẹ̀ kó tẹ̀lé Ọlọ́run? Hamza ẹni tá níbi fẹ́ràn ni, wọ́n sì pa. Ẹni tó wá pa Hamza yẹn ó padà gba Islam. Bọ́rọ̀ yẹn sì dùn Ànábì tó bà Ànábì inú jẹ́ tó, Ànábì ò ní agbára kankan lórí ẹ̀ kọjá pé ó ti di mùsùlùmí náà nìyẹn. Ìtẹ́ nítorí ẹ̀ jagun nìyẹn. Ṣùgbọ́n oró ikú Hamza yẹn ó dùn Ànábì tá Ànábì fi lọ bọ́lọ̀ níbi ẹ sì pa Hamza, ó sì kó fà Ọlọ́run. Ẹni tó wá pa padà di mùsùlùmí, Ànábì ò lọ́pṣọ̀n lórí ọ̀rọ̀ rẹ̀. Tá bá ń ṣe wáàsí tá ń láàgùn, tá fẹ́ náà ni pé kẹ́ni tá ń torí ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́n tá wí kó gbà á. Látọdún wo lẹni tẹ́ ń wá nítorí ẹ̀ ṣe wàhálà àti gbàǹtẹ́ wí gbọ́? Ẹ ti ṣẹ́gun tipẹ́tipẹ́. Àṣejù tẹ́ ẹ kìbọ́ ńlókù tí ń dà yín láàmú, tí ń fàbùkù kàn yín. Ẹ yọ àṣejù yẹn kúrò. Ẹ wá sọ sẹ́ tọ́lọ́run, ẹ wá sọ di pásánà ìjà àtàrà ti yín pé bọ́lọ́run bá lóun gbà, tọ́lọ́run lóun gbọ́, ó dà ẹ̀yin ò gbà. Níta ń bá yín sọ nìyẹn. Gbogbo yìí tẹ̀ ń fún bàbá olówó nímọ̀ràn yìí pé kó fowó rẹ̀ ṣe tọ́lọ́run, ó ṣe Abíọ́lá Àríṣekọ́lá máa fowó rẹ̀ ṣe tọ́lọ́run ní aburú wo ni bàbá ìfowó ṣe? Tẹ bá fẹ́ kaburú tó fowó ṣe nísìn, ẹ lọ ran Saheed Shittu lọ́wọ́. Ọlọ́run nìkan ni mọ́lẹ̀ àárín yẹn ló hàn sí o. Ọlọ́run nìkan ló hàn sí o. Wàláì. Ṣùgbọ́n kò ní kí Saheed lọ máa pààyàn. Mi ò rí nínú àkọọ́lẹ̀ wọn pé Saheed Shittu lọ máa pààyàn, lọ máa kidnap. Kò sí ń bẹ. Kàkà kí ó ti mọ́rọ̀ yẹn wọ ìpè bàbá oníbàbá ní kidnapper. Ọ̀kan ló mọ ẹrunú sọ̀rọ̀ tí mo ń sọ yìí, ṣé ẹ ti kọjá yìí? Gbogbo ọ̀rọ̀ táwọn bá yín sọ ìwà láì tẹ́ ẹ bá gbọ́rọ̀ yẹn lónìí tẹ́ ẹ sì tẹ̀lé láti jẹ́ ká la fi omi
kálàáfíà gbàjọ kó gbàjọba wàláì àwa yìí náà mo tún lè padà dẹni tí ó máa bá yín tí ó máa bẹ bàbá olówó bàbá ẹ dákun ẹ ṣe sùúrù gbogbo nítorí kó máa bí yín àgbà máa gbà ní ẹgbà tí wọn bá láwọn ò gbà tó àáfin wọn lẹ ẹ̀yin lẹmọ tí ò jẹ ẹgbà èyí tó yẹ káwọ sọ ni pé kẹ ẹ gbà Ọlọ́run lẹ́tọ̀ọ́ kankan láti sọ fún yín pé ẹ gbọ́dọ̀ gbà tó dáa náà ní ká sọ fún wọn pé bàbá ẹ dìbò rẹ ẹ fọwọ́wọ́nú igi tó lé èso tó pọ́n láyé sọgi mọ́ o láyé ilẹ̀ lókúta o ọ̀làjà ní fara gbọgbẹ́ o á ṣe wá síbẹ̀ fún bàbá mo fọba tó lẹ́mí mi búra nígbà ṣùgbọ́n nígbò ṣe pé ìṣẹ̀lẹ̀ mú wa bí ọ̀tá alájẹ ọ̀kan lọmọ tó ń gbàyàn nímọ̀ràn kí ló dé tó múrú ìmọ̀ràn yìí wá fún kàkàkí tí ń pa irọ́ máwọn ẹni ẹlẹ́ni pé Boko Haram ni wọ́n àwọn ni wọ́n sponsor bandit kí ló tẹ̀ mú mọ̀ràn yẹn wá fún òun ààrẹ Arísekọ́lá tẹ̀ ń wí wọ́n máa parí ìjà ni wọ́n sì máa fásitì kí wọ́n parí ìjà I know him ààrẹ Arísekọ́lá mo ti rọ ohùn fún wọn rí tí wọ́n ń sọ̀rọ̀ èmi ni mò ń gbé ohùn wọn jáde mo wà nínú àwọn Nejama League of Imam and Alfas ní Barapa mo wà nínú wọn ní àwọn ọdún mélòó kan sẹ́yìn aáwọ̀ kan ń ṣẹlẹ̀ láàrin àwọn ìmáàmù kan ní Barapa pàápàá jùlọ ìmáàmù Gbóọ̀rà nípa pé ta ló kó yẹ kó jẹ ìmáàmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn aáwọ̀ míì náà ìmáàmù Gàngàn ìmáàmù Ṣọ́àrà ní ń bẹ lórí ipò ńgbà náà bàbá wa gbọ́tọmọ kékeré ò tí ì débẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun ìmáàmù Ṣọ́àrà èmi ni mo rọ̀hùn fún ìmáàmù Ṣọ́àrà èmi ni mo rọ ohùn fún ààrẹ Arísekọ́lá ńgbà tí wọ́n fẹ́ parí ìjà àwọn ìmáàmù bọ́rọ̀ náà ṣe le tó ibi tí wọ́n fi orí rẹ̀ ti sí ni pé ẹ parí ẹ̀ ẹni Ọlọ́run bá wá ní kẹ́bùn ó tọ́ sí wọn fún lẹ́bùn náà ni gbogbo tá ń wí yẹn ṣe rí bí yẹn bá ti pọ̀ jù lọ́rọ̀ yóò sọ̀sọ̀kúsọ ni àwọn onímọ̀ fi mú ìmọ̀ràn wá fún sọ̀rọ̀sọ̀rọ̀ pé fa idha nataqta tó bá fẹ́ sọ̀rọ̀ fala takun mikthara mọ́jà lásọ jù ibẹ̀ rí ìṣẹ́jú tẹ́bi fi máa bá yín sọ̀rọ̀ káàlù wákàtí 2 wákàtí 3 lórí afẹ́fẹ́ wákàtí 4 lórí afẹ́fẹ́ kí gbogbo ẹ̀ wá dá lórí pé à ń fàyàn lásọya à ń búyàn ọ̀kan lọ́mọ tẹ́ ẹ bá fẹ́ kí àwọn tẹ́yìn ń bá sọ̀rọ̀ tẹ́yìn gbà nímọ̀ràn ó gba tiyín níjọ́ ẹ bá ti rí mọ̀ràn láti bòmí náà ẹ gbà á pọ̀ ìfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kí mú nípa gbà ń wèrè èmi gangan nímọ̀ràn tí mo fẹ́ fún gbogbo náwó sójú ọ̀nà Ọlọ́run ṣùgbọ́n mi ò láǹfààní àti dádú rẹ̀ kọ olówó kankan pé olówó báyìí ní ń bá wí mi ò láǹfààní ẹ̀ torí wọn ò bẹ̀ mí ní wàásí mo láwọn tí Ọlọ́run rán mi sí tí wọ́n ń gbọ́rọ̀ mi tí bá wájú sórí afẹ́fẹ́ ẹni tí ọ̀rọ̀ yẹn bá ṣàǹfààní fún kó mú nínú ẹ̀ bàbá olówó tẹ́ ń pè yẹ́ rẹ̀ ń gbà nímọ̀ràn yìí nìsín kò ránṣẹ́ sí yín pé òun nídìí ìmọ̀ràn mọ̀túnmọ̀ wàásí mọ̀túnmọ̀ ìmọ̀ràn mọ̀túnmọ̀ advice ló jẹ́ ká ẹ máa ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yẹn pé a fẹ́ fún bàbá olówó nímọ̀ràn a fẹ́ fún bàbá ọlọ́lá nímọ̀ràn kí n ti yín pẹ̀lú tiẹ̀ tó bẹ̀yìn sẹ́ni wàásí ẹni tí yẹn fẹ́ ṣe fún gbọ́dọ̀ rẹ́dí àti gbọ́ ó gbọ́dọ̀ ṣe tá àti gbọ́ ẹ ti yá sọ bàbá yìí kọjá ìmọ̀ràn tẹ́ ń mú wá yẹn ẹ̀yin àti aládì wa nìbàdàn àti kàkàkí ìmọ̀ràn owó lẹ́fẹ́ kó wọ̀ wọ́n létí báyẹn ẹ jẹ́ kó gùn mí wàláhì níjà tí ń bá yín jà bà mí lọ́mọ fẹ́ mi ìyàwó sí nǹkan kan náà
ẹnu wípé Alfa Saheed Shittu tẹ́ ń wo kókó mọ́ yìí kò ṣe gbogbo tí ẹ̀ ń torí ẹ̀ ṣe wàhálà mọ́ ẹ̀yin náà ẹ jáwọ́ ìdá ìpè ní sí Ọlọ́run wá padà di personal issue ilà á àtàkì yín fún àti ìsàbòsí lórí ẹ̀ torí àtàkì Alfa Saheed náà bẹ́ẹ̀ abú ajómọ̀ pé tí ń ṣe ìṣètò Ọlọ́run ó sì gbà kí ló dé tá à ń sọ fẹ́yìn pé tẹ́yìn náà ń ṣe ìṣètò Ọlọ́run tẹ́yìn ò gbà